Alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, hallelujah o. Mo kí ẹ̀yin àgbàlagbà èmi Dr. Mọ̀ọ́dù àgbà. Elédùmarè ọba kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀, àwọn tó ń ilé ayé ò ní padà lẹ́yìn wa. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá. Mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, mojúbà ẹ̀yin àgbàlagbà. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ òun bá yín mú wá ní òní. Ó bá yín mú iṣẹ́ ìṣọ́ra kan wá. Àbí ká pè ní akọ̀yà, ká ń pè ní Ogun, oruka subusere àti Adarin. Bá ṣe mọ̀ wípé oríṣiríṣi nǹkan akọ̀yà olówó wà nílé ayé. Ara nǹkan akọ̀yà, ara nǹkan akọ̀yà, ara bẹ̀ ni àlùwò wà, ara bẹ̀ ni ànàsáré wà, bẹ́ẹ̀ ni ibẹ̀ ni ànàyàgbẹ́ wà, bẹ́ẹ̀ sì ni ibẹ̀ ni ànà subusere wà. Bẹ́ẹ̀ sì ni ó tún póríṣiríṣi tó tún jẹ́ nǹkan akọ̀yà. Yálà èèyàn ṣẹ̀ wá, a fẹ́ kí àbẹ́yẹn lù wá, kọ́wọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú, àbẹ́yẹn lù wá, kọ́wọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n, àbẹ́yẹn lù wá, kọ́wọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ. Ara àwọn bá ní à ń pè ní ara nǹkan akọ̀yà. Ṣùgbọ́n lára àwọn àkàkọ̀yà tí wọ́n bá yẹn mú wá lónìí ni à ń pè ní titi subusere pẹ̀lú iṣẹ́ agbára tó jẹ́ Adarin. Mo kí ẹ̀yin ènìyàn tí ẹ bá ṣe darapọ̀ mọ́ èmi ọmọ ọ̀dọ̀ àgbà, mo kí yín púpọ̀, ẹ káàbọ̀ sí àrùn amúsìkí ẹ̀yin tí ẹ ń tẹ̀lé mi bọ̀ tipẹ́tipẹ́. Ọba Elédùmarè ọba kò ní fi ọ̀kọ̀ọ̀kan wá sílẹ̀, ò ní bọ́ sọ́wọ́ ayé. Ayé ò ní rí wa mú, a ò ní kúkú ògùn, a ní kúkú oró, ara yóò ní rí wa pa, a ó dàgbà darúgbó, ìbànújẹ́ ayé ò ní jẹ́ tiwa, tọmọtọmọ tẹbí tará tojúlùmọ̀. Mo kí ẹ̀yin àgbàlagbà o. Ìyàtọ̀ tó wà láàrin subusere àti àlùwò àti ànàsáré, ẹ jẹ́ kí n yànnà náà fún yín, torí iṣẹ́ tí kálukú wọn ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Àkọ́kọ́, àlùwò ń ṣiṣẹ́ kíyàn gbàyàn kó wó lulẹ̀ lẹ́ẹ̀kan náà, kí gìrì gbé kó mọ gbàgbàgbà kó gbà tí wárápá bá gbéyàn. Ẹ̀yẹn tán bá ti nà ní àgbá orí yóò ti mọ bí ṣe ń rí lára, yóò bí àti náà bá gbéyàn ni yóò ṣe mọ ìgbọ́nlẹ̀lẹ̀ tí ó bá ti bí ẹni tí gìrì gbé. Bẹ́ẹ̀ ni àlùwò ṣe ń ṣiṣẹ́. Ànàsáré ń tirẹ̀ bí kán náyàn kó máa sá eré lọ ní eré ló máa sá lọ ní ti ẹni, eré kò ní dúró. Ṣùgbọ́n subusere èyí tí wọ́n fẹ́ fi kalẹ̀, tẹ́nìyàn bá ṣe ń ṣubú lulẹ̀ báyìí yóò máa dìde padà, kó tún fẹ́ gbọ́ padà á tún wó lulẹ̀, kó tún fẹ́ dìde padà á tún ṣubú lulẹ̀, á tún fẹ́ dìde padà á tún ṣubú lulẹ̀. Iṣẹ́ tí subusere ń ṣe nìyẹn, ó ń tiẹ̀ kò lè pààyàn. Subusere pààyàn, ṣùgbọ́n àlùwò bí ò bá lè tẹ̀ fún yàn lẹ́rọ̀ bí àlùwò èèyàn lè lọ. Ànàsáré ń tiẹ̀ ò ní pààyàn. Tẹ́nìyàn bá ti fojú kan omi, ojú rẹ̀ á dá, tàbí nǹkan kan tó dúró lórí ètí yẹn bá ṣe, torí subusere àbí ànàsáré ó póríṣiríṣi. Ṣùgbọ́n subusere tí wọ́n bá fi kalẹ̀ lónìí, tó bá gbàyàn ẹni yẹn á dìde, á nà ló pa, tó fẹ́ bí kò dìde padà á tún jẹ̀dí mọ́lẹ̀. Ó ń tiẹ̀ òun náà kò kí ń pààyàn. Ṣùgbọ́n ẹni yìí yóò kàn mọ́ ṣubú, yóò máa dìde láàrin bíi wákàtí kan, ojú rẹ̀ á dá padà. Ibi tó bá rí ibi dìde sí báyìí, eré tètè. Ó dàbí ẹni tí bí àgbọ̀nrín tí ó gbọ́ tó ọlọ́dẹ yìnbọn sí tí bò bá, kí ló kù tó bá dìde báyìí yóò jápa ni, àbí tí bàbá tí ó tó rí ibi. Bá ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹlòmíràn a máa bẹ́ sí ènìyàn. Èèyàn sì gbọ́dọ̀ ní nǹkan akọ̀yà nílé. Bí ẹnìkan fẹ́ bá yín jà, ẹ̀yin ò sì lè jà, ẹ má wulẹ̀ bá jà, ẹ kàn fi àgbà hàn kó mọ iye owó ẹ̀sẹ̀ sí yín, ẹ̀yin kàrà gbá ní subusere kẹran òwòrán. Yóò sì mọ̀ wípé kò sí gbogbo èèyàn nìyẹn máa ń yọ ẹ̀sẹ̀ sí, kò sí gbogbo èèyàn nìyẹn máa ń bá jà. Adarin tí mo tún fẹ́ fi kalẹ̀ sí kejì, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni pé bí kò yọ irin kó fẹ́ dáyàn nírin, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè náà á dá, tó bá la irin náà ní orí, irin náà á dá wúlowúlo kalẹ̀ ni, tí ó sì ní dóyàn, á dá kélekèle kalẹ̀ ni, oníṣẹ́ Adarin. Ẹ̀yin ènìyàn bó láti ṣiṣẹ́ ṣubú, bó láti ṣiṣẹ́ òrùka subusere yìí, ẹ jẹ́ ká ṣe, ẹ jẹ́ ká ní nílé, ara nǹkan akọ̀yà náà ni. Elédùmarè ọba, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìsìn ọmọ mi tó mọ nǹkan tó ń pè lára nǹkan àgbà ni. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ kí ó di kínní, tí ẹ bá fẹ́ kí ọmọ inú yín àbí ó fẹ́ máa rí fín, a sì lè pè ní mọ́ra gbà fín,
ẹ̀rà mú ẹ̀rà gba subusere yóò máa ṣubú yóò máa dìde ti ẹ̀ ní kò tó bá dijọ́ mi yóò mẹ́rin tí yóò máa lo owó bàjá bó ó ṣe kíní kan sí. báwo ni a ṣe ṣiṣẹ́ yìí mo fẹ́ kẹ́ lọ ṣiṣẹ́ yìí o iṣẹ́ tó dájú dáadáa ni iṣẹ́ tó dájú dáadáa kí lẹ bá mi wá ẹ̀yin ènìyàn mi ẹ lẹ bá mi wá ẹja òjìjí kan adigbọnọkú kan kòkòrò adigbọnọkú kan ewé amúnimúyè ewé iná funfun ewé àlùrọ ẹ jẹ́ ká gún gbogbo rẹ̀ ẹ jẹ́ ká gún nínú odó kan tá bá ti gún ẹ jẹ́ ká lọ wá tàjírí ẹ jẹ́ ká pa tàjírí ní pánsá ẹ jẹ́ ká wọ àwọn kóró inú rẹ̀ dànù níwọ̀nba ẹ jẹ́ ká wá kó gbogbo àwọn nǹkan tá a gún yẹn ẹ jẹ́ ká kó sí ẹ jẹ́ ká kó òrùka ẹ̀ lọ dúdú méje ẹ jẹ́ ká kó sínú ẹ̀ ẹ jẹ́ ká dé ẹ jẹ́ ká lọ bò mọ́ ibi táwọn èèyàn bá sábà ń gbà kọjá ẹ jẹ́ ká lọ bò mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ rì mọ́ bẹ́ẹ̀ fún ọjọ́ méje lẹ́yìn ọjọ́ keje bóla sì máa ń ka ọjọ́ méje ẹlòmíì ò mọ bá ṣe máa ń ka ọjọ́ eléyà sì máa ṣàkóbá fún ẹlòmíì tá bá fẹ́ rí nǹkan dèdé ọjọ́ tá bá rí nǹkan dèdé ọjọ́ náà lálo yọ ní ọjọ́ keje dèdé aago náà lálo yọ lọ́jọ́ keje tá bá ti yọ ẹ jẹ́ ká fi òrí ẹ jẹ́ ká fi pa ọwọ́ ká tó yọ òrùka náà tá bá fẹ́ máa lo òrùka yìí náà ẹ jẹ́ ká máa fi òrí pa ọwọ́ ká tó mọ̀ kí bọ́wọ́ láṣẹ lọ́wọ́ Ẹlẹ́dùmarè èèyàn tá bá ti lè gbá tó ń ṣubú tó ń dìde lẹ́yìn wákàtí kan àbí méjì á dìde padà kò ṣe pé bóyá yóò àmọ́ ṣubú yóò máa dìde lọ títí láéláé òun tiẹ̀ kò nídìí àìsàn máa fi ọ̀rọ̀ yàn lórí àbí fi ọ̀rọ̀ pààyàn lára bó ṣe wà nìyẹn ó tún dára púpọ̀. Adarin òjògbójògbò ni ìyẹn gbọ́dọ̀ ní Adarin ìyẹn gbọ́dọ̀ ní bẹ́ẹ̀ ni ìyẹn gbọ́dọ̀ ní Adarin náà lára nítorí wípé ẹ bá mi wá ẹyin pẹ́pẹ́yẹ odidi kan ẹ jẹ́ ká jẹ́ wa kò mọ́ odidi atare kan ẹ jẹ́ ká fi síngbẹ́ láti wájú orí wa kò ló ń kà ó títí dé pàkọ́. iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí mo fi kalẹ̀ láti mo fi ṣe jàgídíjàgan ìyìn fi kalẹ̀ láti jẹ́ ká mo fi jà apọ̀ya ni mo fi kalẹ̀ fún láti lè mọ̀ fi èèyàn tó wá fẹ́ lò bá yín jà láti fi kọ̀ya ara yín ó ṣe pé kẹ́ wá ṣe kí wá di pé ẹ fi máa ṣe jàgídíjàgan máa fi jà káàkiri ẹ̀yin tẹ́ bá rò lọ́kàn pé ẹ máa fi jà àbí máa fi sọmọ làkejì yín ní ká láìsí pé èèyàn wá gbéjà kò yín ẹ̀yin náà wá fi gbìjà ara yín èèyàn tẹ́ bá lọ dánrú ẹ wò lágbára Ọlọ́run ọba Ẹlẹ́dùmarè kò ní ṣiṣẹ́ fún yín bẹ́ẹ̀ ṣe ní gbagba kò ní ṣiṣẹ́ fún yín lágbára Ọlọ́run ọba ẹ̀yin èèyàn mi lọ iṣẹ́ yìí láti fi mọ́ akọ̀yà lásán ni ẹ mọ̀ ṣe láti fi mọ́ dàlúrú ẹ mọ̀ ṣe láti fi mọ́ ṣìkà fún ọmọ làkejì yín èèyàn tó bá gbé ìjà kò yín èèyàn tó bá fẹ́ ṣe níbi ẹ̀yin náà lò fún èèyàn tó bá fẹ́ bá yín jà àbí èèyàn tó bá rí yín fín ẹ lòrùka yìí fún ẹ̀wọ̀n yín náà ní Dr. Mọ̀ọ́dù àgbà mo ń lọ mo tó padà bọ̀ subscribe kọ́mẹ́ǹtì kíṣẹ́ yìí lè jẹ́ fún ẹ kò sì ṣàrẹ̀ fáwọn ènìyàn ó dìgbà kan náà.